mo ń gbádùn ẹ o Àdùbí mo ń gbádùn ẹ o jọ̀wọ́ fún wa lórin tó ra wa tí ẹ fẹ́ jó orin tó pawó àti ìlú tó gbáyì lágòdò ẹ ló wà àwọn ọ̀jọ̀gbọ́n wòye wọ́n ní wọ́ọ̀là rẹ tọ́ sí Àdùbí wàá dá wa lóhùn. Ogun ni o ogun ni o ogun ni o táwọn àsìkò táwọn wọnú ẹ yẹn ogun gidi gan ogun gidi ni iṣẹ́ fújì nígbà yẹn 1993 nígbà yẹn wàhálà kan ṣẹlẹ̀ nígbà yẹn tí mo lọ play ní Ondo State ní ìwà àpadàbọ̀ àwọn olè àtàkì wa nílé Ifẹ̀ wọ́n gba irinṣẹ́ tí mo kó lọ láti dúró jẹ́ pé ó di wàhálà sí mi lọ́rùn gan-an nígbà yẹn kẹ̀dẹ̀ bí bàbá sọ pé kí n wá gan pé kí n sáré wá ṣe kí n máa wá òfin mi ìráyè gbogbo yẹn mo lọ church kí n sáré wá gba abẹ́rẹ́ àjẹsára tìbílẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni máa ń wò pé mo ń lọ ṣọ́ọ̀ṣì nígbà tọ́wọ́ máa tó mi nígbà tọ́wọ́ bà mí mo mọ̀ pé Jésù ń ṣọmọ Èkìtì ọmọlúwo wà ní Jésù Jerusalem ni nígbà mo wà ní Ondo State a ní ṣòwò kan ní ìlú kan wọ́n ń pè ìlú yẹn ní Ìleje Méje nínú Èkìtì lọ́hùn ni ìlú yẹn sí gbòòrò lásán bí téèyàn ti máa rí mọ́tò tó máa gbéyàn lọ bí téèyàn ń lọ ó fẹ́ẹ̀ tó láti bíbà sí Ìbàdàn a fẹsẹ̀ rìn látàárọ̀ nǹkan bíi 5 la tó jáde síbi tí mọ́tò wà bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tẹ̀lé owó lọ́wọ́ nù wa pé nígbà tá a dé ìlú tí mọ́tò wà a ṣètò wá ń kọ̀nẹ́ẹ̀tì máwọn èèyàn a ṣe gádà owó tá a fi kóra wa. Èmi Àdùbí tẹ́ ń béèrè rè mo ti dé alẹ́ mi ò díye tẹ́ ń béèrè rè mo ti dé torí pé mi ò ní dé kórin tuntun máa wọlé òdíye ò ní dé kórin tuntun máa wọlé kálùjò tuntun máa tẹ̀lé ojúmọ́ kan èdè tuntun ojúmọ́ kan àṣà tuntun pẹ̀lú àlùjò tuntun làwọn tèmi fi máa ń kíra wípé bàbá àgbà Sàámọ̀ Ṣàngùdù jẹun lọ wọn ní kémi tọ́lọ́dì jẹun lọ a ní bàbá àgbà Sàámọ̀ Ṣàngùdù jẹun lọ. bólò díè yẹn ti wá ìwó ló ń jò díè. ìnagijẹ ni òdìyẹ yẹn nígbà tí mo wà léwe tí mò ń play ball láti bí bọ́ọ̀lù ni wọ́n ti fún mi lódìyẹ tó dẹ̀ wá di nǹkan tí ó mọ́ mi lórí pẹ́kípẹ́kí. ọmọ ìlú wo ni. tí ò ṣe yẹ ọmọ Èkìtì state ni mí Ondo state náà tún ni mí. ṣé ìyá méjì ló bí yín ni. ìyá kan bàbá kan ni. báwo ló wá jẹ́ Ondo àti Èkìtì. bàbá mi lèkìtì ìyá yín lóńdó. ìyá mi lóńdó state. ẹ fi méjèèjì kọ́ ni ẹ jẹ́ ń gbọ́. Ìbà Kóredé òdì èmi lèkìtì ṣáná bí mi Ìbà Kóredé nílùú padà mi ọmọ eléwé níkù bí àgbà ọmọ ojúmọ́ kan ogun tí ò jẹ́ ewé ẹ̀ ni ò pé Ọlọ́run ọba kó foríjì bàbá mi ọmọ owó ẹ̀yẹ tó kú kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ lèkìtì nílé mi ní Kẹrẹ èmi lọmọ olóṣùn ta ọ̀run Ìkẹrẹ òkè sunwọ̀n sóríire mo yá lóṣùn ta ọ̀run Ìkẹrẹ èmi lọ máa jẹ mọ̀sùn gbá yigiyigi ìmọ̀sùn kan fóbìnrin lówùrọ̀ èkúté ò jẹ́ kẹnu ẹ ò sinmi lálẹ́ lèkìtì ìṣànílé mi Ìbà Kóredé àkìlápá fàdà Adétọ́lá ká màmá ní ti màmá ìlú èrò ṣánilú mọ̀dà mi Abọ́sẹ̀dé mi Ọlọ́run ọba kó lọ́ra ẹ̀mí ẹ̀ fún mi òbí ìṣọmọ ọmọ lákòókò ọ̀rọ̀ gírọ̀ ní ìlú èrò ọmọ onílẹ̀ tó dọ̀pá yanyan ọmọ onímọ̀ọ́lẹ̀ méjì takọtabo èrò oníbàjẹ́ lọ́lá Ọlọ́run ọba Àdùbí òdìyẹ mà ló ń kí yín. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin. torí mò ń bọ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀ bàbá yín sìn ẹ lólóògùn ni wọ́n ṣé babaláwo ni bàbá yín ni. babaláwo ni wọ́n nígbà ayé babaláwo ni wọ́n nígbà ayé wọn. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. mo délé bá orin ni
bí bàbá mi ṣe jẹ́ oníṣègùn nígbà náà wọ́n ń kọrin. Irú orin wo ló ń kọ? Orin ìbílẹ̀ ni wọ́n máa ń kọ. So tó bá dẹ̀ ń lọ, tó bá ń lọ ṣóò ńgbà yẹn, èmi máa tẹ̀lé wọn, wọ́n máa mú mi dání, èmi máa jókòó máa wò wọ́n. But at long run èmi náà rí i pé nǹkan yẹn wà nù ẹ̀jẹ̀ mi láti kékeré ni mo ti máa ń kọ láti ìgbà tí mo ti wà ní school. Táwọn èèyàn gan ti máa ń sọ pé àbúyọ orin nìwọ etí ẹ̀ máa kọ gbẹ̀yìn. Bó lẹ wà ní kékeré yẹn? Nígbà tí mo wà ní Ìkẹrẹ́ ni mo wà ńgbà yẹn. Ìkẹrẹ́ Èkìtì. Ìkẹrẹ́ Èkìtì. Okay. So nígbà tí mo wà ní Ìkẹrẹ́, ìgbà tó máa di nǹkan bíi 1975 wá travel, wọn á mú àbúrò ìyá mi wá mú mi lọ sí Èkó ńgbà yẹn. So láti bẹ̀ lọ mo wá discover àwọn onífújì tó máa ń play ní Bariga ńgbà yẹn kankan. Ìgbà yẹn àwọn lọ́dún wo nìyẹn? 1975 76. 1975 76. 1975 76. 76. Àwọn onífújì wo lẹ ní ẹ máa ń gbọ́ ní Bariga ńgbà yẹn? Nígbà yẹn àwọn ọ̀gá wa Adéwálé Àyùbá máa ń gbórin wọn, Barrister bàbá wa. Nígbà yẹn mo wá láìkì Barrister gan, tó yẹ pé àwọn gan ni máa ń gbọ́ jù. Láyé àwọn bàbá wa Àyìndé Wàsíù, à ń gbọ́ wọn gbà yẹn. Ọ̀gbẹ́ni kan náà Adéwálé Kọ́ńtà, then bàbá kan náà Adéwálé ṣe Pasuma. Ṣé Pasuma ti wà ń ta ń gbà yẹn? Kì í ṣe Pasuma eléyìí. Ṣé Pasuma kan ti wà? Adéwálé kan wà ń gbà yẹn nígbà yẹn. Ṣé Pasuma nìyẹn náà ń jẹ́? Àwọn náà ń jẹ́ Pasuma. Ṣé wàá tún wá rí nígbà yẹn lesson tí wọ́n tún wá fi mí sí ní fún evening lesson tí wọ́n tún wá fi mí sí. Ọ̀gá mi tó tún wá jẹ́ tíṣà mi nígbà yẹn, òun gan tó wá jẹ́ olórin Fuji nígbà yẹn, Adéwálé Wellington. Wellington ọmọ Ìjẹ̀bú Òde ni. Jẹ́ pé wọ́n bá ṣe tán, àwọn nígbà míì tí n bá ṣeré lọ sọ́dọ̀ wọn, wọ́n máa wà ní rìhásà, máa wà pẹ̀lú wọn, màá ṣáà máa wò wọ́n mí ilé. Èmi náà ò lè sọ pé bóyá mo fẹ́ gbẹ́nu sí nígbà yẹn, but mo ṣáà ń wò wọ́n, mo ń wo àwòkọ́ṣe wọn láti bẹ̀ lọ. Èmi náà bẹ̀ sí ní practice ara mi. So mi lè sọ pé bóyá mo lọ kọ́ níbì kan yàtọ̀ sí pé bóyá àwọn àwòkọ́ṣe tí mò ń wò nígbà yẹn. Ìgbà tó máa fi dín nǹkan bíi 1987 ni mo fúnra mi bẹ̀ sí ní train ara mi. Ara mi ni mo train ara mi bẹ́ẹ̀ ni. Ṣé Èkó náà lẹ wà ńgbà yẹn? Mo ti padà sí Àkúrẹ́ ńgbà yẹn. Wọ́n á wà l'Ákúrẹ́. Àkúrẹ́ lẹ ti bẹ̀rẹ̀ fúlì. Bẹ́ẹ̀ ni. Ìgbà tẹ́ padà dáhùn Àkúrẹ́ 1987 yẹn, ṣáwọn olórin náà wà l'Ákúrẹ́? Àwọn olórin wà ńbẹ̀. Ọ̀gbẹ́ni kan wọ́n ń pè ní Kòbókò Èjìrẹ́. L'Ákúrẹ́. Bẹ́ẹ̀ ni. Ìkan náà Ìyàndá bọ̀ mí ìrántí. L'Ákúrẹ́ gbà yẹn. Bẹ́ẹ̀ ni. So ẹ ṣáà bẹ̀rẹ̀ l'Ákúrẹ́ yẹn. Bọ̀nsúè kan náà wà l'Ákúrẹ́ ńgbà yẹn náà. Wọ́n pè yẹn náà ní Bọ̀nsúè. Ẹ̀dùn ṣé onífújì wà l'Ákúrẹ́ báyìí? Onífújì pọ̀ l'Ákúrẹ́ gan. Ẹ ṣúọ̀. Wọ́n yapa. À ń lọ Àkúrẹ́ láìpẹ́ lágbára Ọlọ́run. A máa dé Ọ̀ṣun náà. So onífújì wà l'Ákúrẹ́. Rẹpẹtẹ. Oya ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ sí train láti 1997 báwo ni ìrìn àjò yín ṣe wá lọ? Láti bẹ̀ lọ tí mo bẹ̀rẹ̀ sí ní train, màá gbé àwọn téèpù kékeré oníkésẹ́ẹ̀tì ńgbà yẹn, màá gbé sẹ́gbẹ̀ẹ́, màá kọrin sí. Láti bẹ̀ lọ mo ṣáà pé àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan jọ. Bá ṣe mo wá àwa ńgbà yẹn a ṣáà wá owó láàrin ra wa, a lọ ra lù, gbogbo àwọn ìlú omele sákárà a ṣáà rà wọ́n. Bá ṣe bẹ̀ sí ní train nìyẹn. Bá ṣe bẹ̀ sí ní train ara, bẹ́ẹ̀ ni bá ṣe ń train ara wa nìyẹn. First show tí máa sọ pé mo kọ́kọ́ lọ, mo wá pàdé woman kan bẹ̀ ní first show yẹn. Bí mo ṣe pàdé ẹ̀, ó wá jẹ́ ìyàwó olórin, ó wá láti Ìjẹ̀bú Òde. Bí mo ṣe wá ń kọrin, bá ṣe ń ṣe show yẹn lọ, bí mo ṣe ń kọrin, obìnrin yẹn bó ṣe ń jó, tó wá rí bí mo ṣe ń kira mi. Nígbà tó òun náà woman yẹn náà fi ṣe ṣáàlèdì occasion yẹn. So bí mo ṣe wá gbé máìkì lẹ̀ wá ní kó lọ pè mí wá, wọ́n á lọ bá woman yẹn. Mo ṣe wá lọ bá woman yẹn lọ́ wá ń júwe ara wọn pé olórin náà ni ọkọ àwọn. Wọ́n á ní níbo ni ọkọ yín wà? Wọ́n á ní Ìjẹ̀bú Òde. Nígbà tó máa dárúkọ ọkọ wọn ló wá jẹ́ àbúrò ìyá tèmi. Ló wá ní kí lorúkọ ọkọ wọn yẹn? Sakiyu Abímbọ́lá ní Ìjẹ̀bú Òde. Wọ́n ti kú nísìn. No, jùjú ni wọ́n ń kọ.
wọ́n ti kú nísìnyí. So wọ́n wá fẹ́ pé ṣé mi lè kúrò níbí báyìí ni mo wá ní kí ló dé mo lè kúrò níbí báyìí kí ló dé tí mi lè kúrò bá ní ṣé mo lè lọ sí Ìjẹ̀bú Òde mo wá ní mo lè lọ náà wá ló dáa pé òun máa sọ fún bọ̀dá mi pé wọ́n á kàn sí mi so láti bẹ̀ lọ ṣá bó ṣe bí woman yẹn ṣe ṣàlàyé fún wọn nìyẹn bàtà àwọn máa wá sílé àwọn wá sílé fúnra wọn wọ́n rányàn wá sílé wá sọ́dọ̀ bàbá tiwọn so bọ́n ṣe ní kán wá sí ilé ọ̀dọ̀ wa nìyẹn bọ́n ṣe béèrè mi nìyẹn wọ́n yà fún mi ní àdírẹ́sì nìyẹn pé mo máa bọ̀ ní Ìjẹ̀bú Òde ní 1978 yẹn bí mo ṣe di 78 kọ́ 87 87 I mean bí mo ṣe di èrò Ìjẹ̀bú Òde nìyẹn padà 1987. Ìgbà tí a dé Ìjẹ̀bú Òde ẹ̀ ń tẹ̀lé wọn ni àbí báwo? So ìgbà tí mo dé Ìjẹ̀bú Òde mi tẹ̀lé wọn àwọn tí mọ̀ pé èmi náà ti dá dúró. Ọ̀gá eléré ni. So àwọn kẹdẹrẹ náà àwọn náà lórúkọ gan wọn lórúkọ wọn nírinṣẹ́ gan wọn wà òkè ńgbà yẹn so bọ́n ṣe wá rí àwọn náà ṣáà wọ́n ń try mi wò gbàtí wọ́n wá rí pé àwọn dà pé ọmọ yìí náà wà nù ẹ̀ àfúrà wọn náà organize ibi tí màá ti ṣe show wọ́n torinṣẹ́ fún mi wọ́n bá mi pe àwọn boys àwọn náà organize àwọn boys fún mi mo ṣe ní àwọn boys náà ni. Ìjẹ̀bú Òde ilẹ̀ wa wà. Ìjẹ̀bú Òde yẹn ni mo wá wà onífújì pọ̀ ní Ìjẹ̀bú Òde. Nígbà yẹn àwọn wo ló wà níbẹ̀ nígbà yẹn. àwọn Adéwálé Àdìsá tó máa ń kọrin bíi barista line ni Adéwálé Àdìsá Adéwálé Àdìsá Ṣàúrà Ifẹ̀ Òkìjí Síkírù Òkìjí Ọ̀yìnbó Àlàmú wọ́n wà ń bẹ̀ so àwọn yẹn náà kẹ̀dẹ̀ rí wọ́n máa ń wá sọ́dọ̀ Sakiru Abímbọ́lá yẹn dáadáa tó wọ́n dúró bí wọ́n jẹ́ bí bàbá sáwọ̀ àwọn. ẹ wá wà ń Ìjẹ̀bú Òde báwo ni ìrìnàjò yẹn ṣe wá ń kọ́ láti bẹ̀ nǹkan tó wá sọ mí di èrò Abẹ́òkúta àbúrò mi kan wà òun ló jẹ́ mánéjà nígbà tí mo wà l'Ákúrẹ́ so bóun ṣe wá jọyìn ọlọ́pàá nìyẹn pàtó máa jọyìn ọlọ́pàá wọ́n gbé wá sí Ìpẹ́rù ló ti wá fún police college. Okay. So bó ṣe wá wà ní Ìpẹ́rù ó máa ń wá sọ́dọ̀ mi ní Ìjẹ̀bú Òde so tó bá ti wá sọ́dọ̀ mi instead tó yẹ kó wọ̀ pé kán gbé òun lọ sí Ondo state kọ̀mídà pé mo ti wà ní Ògùn state yẹn òun ṣàwà make sure pé òun wọ́ọ̀kì ara òun gbà tí ó parí kínní wọ́n wá gbé wá sí Abẹ́òkúta that was 1990 nígbà yẹn bó dẹ̀ ṣe wà lábẹ́òkúta ló ń sọ pé ẹ̀gbọ́n ẹ máa wá sábẹ́òkúta o mo wá ní ó dáa kò sí wàhálà òun bí mo ṣe dèrò Abẹ́òkúta ní 1990. now ẹ máa gbọ́ ẹ ṣáà ń ṣí kiri ṣá. bẹ́ẹ̀ ni. obìnrin kan kọ́kọ́ rí yín ó ní kẹ́ wá sí Jẹ̀bú. bẹ́ẹ̀ ni. nígbà tẹ́ tún dé Jẹ̀bú àbúrò yín kan lọ́pàá ìyẹn tún ní kẹ́ wá sábẹ́òkúta ìgbà tẹ́ tún dábẹ́òkúta 1990 yẹn àwọn olórin fújì wo lẹ́yìn tún bá. number one ọba wa Ṣẹ̀fíù Àlàó Adékúnlé Ọlọ́run lọ́ra ẹ̀mí mọ́ kọ́lọ́run túbọ̀ máa gbà fún wọn mo bá wọn gbà yẹn pé mo ń wú àwòkọ́ṣe wọn Musiliu Tùsàmbọ́ Musiliu Àdìsá bẹ́ẹ̀ ni Kàbá Ẹ̀gbá Isi Kàbákà Ẹ̀gbá àwọn Jẹ̀lílì wo Jẹ̀lílì Àdìsá Mọ̀rúfù Ẹbí ńkọ́. Mọ̀rúfù Ẹbí náà mo bá wọn bú àyẹn. Múmúní Àkànní ńkọ́. Múmúní Àkànní mo bá wọn. Adéolú gbà yẹn Adéolú náà ti wà ńgbà yẹn. Bọ́lọ́mọ pé Làǹdómà ńkọ́. Bọ́lọ́mọ pé Làǹdómà ti wà ńgbà yẹn. so ńgbà tí mo wá dé Sẹ́gbà ṣe mọ̀ mo wá ń lo influence àbúrò mi yẹn tó jẹ́ ọlọ́pàá yẹn influence yẹn mo wá ń lò tó yẹ pé òun ṣe mọ̀ instead kó yẹ pé kí n ṣe máa struggle òun yẹn ló bá ti gba owó ó máa arrange pé a máa ṣe jump ó ṣáà ń. bólẹ̀ ti máa ń ṣe jump ńgbà yẹn. nígbà yẹn ní White House tó wà nínú ọjà Aláfẹ́nwá ńgbà yẹn Alhaji Ṣẹ̀fíù náà máa ń play bẹ́ẹ̀ Isi Kàbákà máa ń play bẹ́ẹ̀. ṣọbẹ̀lẹ̀ ti ń play ńgbà yẹn. ìlà ti ń play ẹni nǹkan tó wà ní gáràjì Ayétòrò níbi ilé Olú ọmọ bá kan wà ńbẹ̀ ńgbà yẹn bẹ́ẹ̀ torí street yẹn gangan ni mò ń gbé so
tó ibẹ̀ yẹn láti máa ń ṣe practice jù láti máa ń ṣe jọ irúgbà yẹn kan tí bá gbọ́ tí mò ń gbọ́ tó toró ọgbẹ̀ nǹkan kan gbà yẹn mo máa ń wò pé irú àwọn orúkọ wo leléyìí irú àwọn orúkọ wo leléyìí. ẹ ṣé kò sírú ẹ lóńdó yín náà ni. ó wà náà ó yẹ pé kò sírú ẹ náà. tó toró ọgbẹ yàrá mọ́ṣúárì. àdúgbò lóhun tó tún jẹ́ tó toró orúkọ yẹn lásán máa ń wò pé ó máa ń fọ́nì sí mi. ẹnu gádà. ìbálẹ̀ á ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. àti mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ mo tún ti padà sákùrẹ́ kí n tó tún ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. kí ló tún gbé yín kò lábẹ́òkúta. ẹ ṣe nígbà yẹn 1993 ní June 12 1993 nígbà yẹn wàhálà kan ṣẹlẹ̀ nígbà yẹn tí mo lọ play ní Ondo State ní ìwà àpadàbọ̀ àwọn olè àtàkì wa nílé Ifẹ̀ wọ́n gba irinṣẹ́ tí mo kó lọ láti bí jẹ́ pé ó di wàhálà sí mi lọ́rùn gan-an gidi gan jẹ́ pé mo tún Ọlọ́run ṣáà bá mi paná ẹ̀ tó ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ní túnra mú again a long run wọ́n tún wá gba play kan fún mi ní Àkúrẹ́ yẹn ní 1996 yẹn show yẹn mo wá lọ ṣe pẹ̀lú mo kó àwọn boys lọ láti bí gbà tí madam níbi tí wọ́n ti lọ gba irinṣẹ́ fún mi l'Ákúrẹ́ onírinṣẹ́ yẹn ló wá kọ́ dáhùn pé wọ́n dẹ̀ sọ pé ọmọ ìlú yìí ni mí mo ní bẹ́ẹ̀ ni ó wá ní kí ni mò ń wá kiri pẹ̀lú nǹkan tí mò ń kọ yìí pé tí n bá wà níbí báyìí náà má máa jẹun mo wá ní mi ì lè dúró níbí báyìí pé ọ̀hún yẹn èèyàn tó máa tún ní knowledge lóríṣiríṣi pé nǹkan kan wọ́n ṣáà lọ dì pẹ̀lú àwọn boys mi tájọ lọ ń gbà yẹn àwọn náà bá yarí pé àwọn ò padà lọ sí Abẹ́òkúta àwọn láìkì bíbá yìí ń jẹ́ ká wà níbí máyẹ̀ wá promise pé òun máa fún mi ní irinṣẹ́ pé tó wá jẹ́ ti irinṣẹ́ pé òun máa fún mi ní irinṣẹ́ kí n má wọ̀ọ́rì látún ṣe dèrò Àkúrẹ́ nìyẹn látún fi wà l'Ákúrẹ́ ní 1996 látún ṣe dèrò Àkúrẹ́ nìyẹn ìgbà tó máa di 1999 la ṣe first record. kí l'Ákúrẹ́ náà ni bẹ́ẹ̀ni kí lẹ pè title ẹ̀. Jẹ́lọ́sí. ta ló ń jẹ́lọ́sí yín. àwọn olórin pọ̀ ń gbà yẹn. ok àwọn olórin ló ń jẹ́lọ́sí. ẹ yẹ mọ̀ pé ńgbà tèmi tún débẹ̀ yẹn tí mo tún débẹ̀ yẹn tán tún rí i pé ẹ mọ̀ táwọn èèyàn bá tún rí tuntun àwọn èèyàn wọ́n tún divert attention sí. ẹ kọ díẹ̀ fún mi nínú Jẹ́lọ́sí yẹn. tí mo kọ pé some people jealous me some people jealous me because of my music. Táládùn bí bá ń ṣeré everybody ló dáńsí ọmọ kékèké ń jó àgbàlagbà ò gbẹ̀yìn o wọ́n lórin òdìyẹ ni wọ́n ń fẹ́ wọ́n ṣe ń gbé mi lárugẹ. Some people jealous me some people jealous me because of my music. Ààrẹ mo ń gbádùn ẹ o Àdùbí mo ń gbádùn ẹ o jọ̀wọ́ fún wa lórin tóra wa tí ẹ fẹ́ jó jọ̀wọ́ fún wa lórin tóra wa tí ẹ fẹ́ jó orin tó pawó àti ìlú tó gbáyì lágọ̀dọ̀ ẹ ló wà àwọn ọ̀jọ̀gbọ́n wòye wọ́n ní wọ́ọ̀là rẹ̀ tọ́ sí àwọn ọ̀jọ̀gbọ́n wòye wọ́n ní wọ́ọ̀là rẹ̀ tọ́ sí Àdùbí wàá dá wa lóhùn Àdùbí wàá dá wa lóhùn. wọ́n bọ̀ sà Ṣínà Àkànní làárẹ̀ o. àwọn ọ̀gá wa nìyẹn àwọn aṣíwájú táwọn wò ọ nígbà yẹn tí bá ń kọrin máa ń lọ lórí láì wọn gan so láti bẹ̀ lọ even orí rédíò ni wọ́n ti fún mi ní ààrẹ Fújì Ondo State. èmi Àdùbí Adé Òdìyẹ ọba kó má gbà àṣà lọ́wọ́ wa Dẹ́tọ́lá Àdùbí Adé Òdìyẹ ìbà Kórédé Òdìyẹ ọba kó má gbà àṣà lọ́wọ́ wa. so àwọn láì wọn bẹ́ẹ̀ máa ń lọ lórí láì wọn gan nígbà yẹn.
now báwo lẹ ṣe second record. pàṣẹ mi ti padà ṣe second record but mo ń ṣe àwọn live show now 1999 tẹ wà lóńdó yẹn ṣóńdó yẹn lẹ tún ṣì wá wá dé sìn. ara mo ti padà 2006 ni mo tún padà dèrò Abẹ́òkúta. Kí ló tún gbé yín wá. ẹ̀yin pé ìrìn àjò mi ẹ̀ ní agbára gan. ó lágbára onífújì àkọ́kọ́ tí mo rí tó kàn ń ṣí kiri ẹ̀yin ni. ẹni tẹ́yìn ò bá ti débi tó ń lọ kò ní dúró. kí ló tún sọ yín dára Abẹ́òkúta. nígbà tí mo tún wà lákùrẹ́ mo tún trend gan orin mi tún mú àwọn èèyàn gan tó rẹsẹ̀ mo launch irinṣẹ́ mo ní full instrument fún ara mi lákùrẹ́ láti bẹ̀ lọ èmi kẹ̀lẹ́ mo wá faralẹ̀ nígbà yẹn kẹ̀lẹ́ bí bàbá sọ pé kí n wá gan pé kí n sáré wá ṣe kí n máa wá òfin mi ìráyè gbogbo yẹn mo lọ church kí n sáré wá gba abẹ́rẹ́ àjẹsára òkè tiwantiwa bẹ́ẹ̀ ni máa wò pé mo ń lọ ṣọ́ọ̀ṣì mi ò ń lo nǹkan dúdú mi ò ní lọ mi ní dáhùn nígbà tọ́wọ́ máa tó mi nígbà tọ́wọ́ bà mí mo mọ̀ pé Jésù ń ṣọmọ Èkìtì. ọmọ olúwo wá ní Jésù. Jerusalem ni òyìnbó ni Jésù. ẹ̀dùn kò yé mi nǹkan tẹ̀ ń sọ ọwọ́ tó yín báwo ọlọ́pàá mú yín ni. ọlọ́pàá kọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá tó ju ọlọ́pàá lọ. kí lẹ ṣe nígbà tó dé. ẹ ní driving license ni. mi ní nígbà yẹn mi ní driving license nígbà yẹn. bẹ́ẹ̀ ni. bàbá dẹ̀ ti ní kẹ́ wá gbà tẹ́lẹ̀ ẹ̀fẹ̀. bàbá dẹ̀ ti wá kú. ṣé lóńdó náà ní kọ́ yẹn ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ogun yẹn wá dé gidi gan débi pé nígbà ó yá kò séèyàn tó kọ́ mi nígbà tèmi fúnra mi tí mo bẹ̀ sí ní jáde àwọn èèyàn sọ pé àbí kí n tún jìnnà sílé àbí kí n tún jìnnà sílé kí n má dúró mo tó pé máa tún padà mo ni mo tún fẹ́ lọ nígbà tọ́lọ́run tún máa sọ pé òun dé ẹ̀gbọ́n mi kan Ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ wọn Adébánjọ àjọ wà ńgbà yẹn ọmọ wọn tí mo ti torí ẹ̀ tún dèrò Abẹ́òkúta padà ní 2006 ọmọ yẹn kéré ńgbà yẹn obìnrin ni bàbá yìí dẹ́n sọ pé táwọn bá ní nǹkan rẹ̀ ṣe láyé èmi làwọn máa pè adẹ̀ ti lose contact for long ẹ wá wo àsìkò yẹn nǹkan kan ṣáà tó so wá papọ̀ tó jẹ́ pé nígbà yẹn àwọn ń lọ Àbújá fún rìtáámẹ́ǹtì wọn torí wọ́dà ni wọ́n gbà yẹn wọ́n ń lọ Àbújá wọ́n yẹ dúró lákùrẹ́ nìyẹn bọ́n ṣe rí i pé àwọn wá mi kàn nìyẹn wíwá mi kàn tán tún máa wá mi kàn bọ́n ṣe sọ fún mi pé ọmọ wọn yẹn máa ṣe márèèjì ní 2007 tó máa ṣe márèèjì èmi ni mo dẹ̀ máa wá kọrin bá tún ní ó dáa láti bẹ̀ lọ mo tún dèrò Abẹ́òkúta mo wá play fún márèèjì ọmọ yẹn nígbà tí mo tún máa play ìyàwó mi náà wá àtijọ́ wá ni mo kó àwọn bọ́ìsì wá láti Àkúrẹ́ nígbà mo tún máa play làwọn náà tó sọ pé kí ni mò ń wá kiri èmi náà kẹ̀dẹ̀rẹ̀ mo ti ń ronú ibo ni mo fẹ́ lọ bó mo tún fẹ́ darí ìrìn àjò mi sí láti Ondo State láti bẹ̀ lọ mo tún gbà sí wọn lẹ́nu mo tún di èrò Abẹ́òkúta dé sí. ṣé 2006 lẹ ti wá dé èrò Abẹ́òkúta. bẹ́ẹ̀ni láti ìgbà tẹ́ ti wá dé yẹn tí kú. mi ti padà kúrò ogun ni o. ogun ni o láwọn àsìkò táwọn wọnú ẹ yẹn ogun gidi gan. kí ló ń fogun bẹ̀. nọ́mbà 1 tí ò bá sí àwọn bàbá wa ń pa òwe pé tí ò bá sólè kan lé kò ní sí tìta ogun lé papọ̀ mọ́ tìta jẹ́ pé ọlọ́run ní ò fẹ̀mí wa lé wọn lọ́wọ́ ẹni tọ́lọ́run ò bá ti pa òun lọ̀rọ̀ mi kò sẹ́ni tó lè pa tọ́lọ́run bá sọ pé ó yá ogun gidi ní iṣẹ́ fújì. nígbà mo wà ní Ondo State a ní ṣòwò kan ní ìlú kan wọ́n ń pè ìlú yẹn ní Ìleje Méje nínú Èkìtì lọ́hùn ni a play ọ̀sán ní ìgboro Àkúrẹ́ reception ní marriage ni ká ètè kúrò ń bẹ̀ a tètè gbé mọ́tò standby mọ́tò tó máa kó níṣẹ́ tó máa gbé wa ó ti wà ń bẹ̀
adẹ̀gbéra ní nǹkan bíi 5 ká máa lọ ìlú yẹn. Nǹkan tó fọ́nì sí mi jù ni pé adẹ̀ miss road play alẹ́ ni o bá a ṣe miss road nígbà yẹn fóònù ò tí ì rẹpẹtẹ kò wá bó ti pé owó ti tán lórí fóònù mi iná ti kú lára nínú àwọn bambọ̀sì mi náà wọn ò lówó lórí fóònù àwọn sẹ́líbráǹtì náà àwọn náà ti ń retí wa ilẹ̀ ti ń ṣú pé àbí àmọ̀nàmọ́ ni àwọn náà gbé mọ́tò ọ̀tọ̀ níbi táwọn gbà ọ̀tọ̀ níbi táwa gbà play yẹn kẹ̀dẹ̀ rè látèkó náà ti gbé fún mi látèkó tó jẹ́ pé kí n má fàrọ̀ ògùn aago 5 fẹ̀rẹ̀ ọjọ́ kejìlá tó gẹ̀ẹ́tì pátẹ́ ń lọ wọ́n ti lọ gba gbogbo eléré ló play fún wọn dìgbà tílẹ̀ mọ́ nígbà tá a máa débẹ̀ yẹn mo ṣáà ní kí mọ́tò park àwọn èèyàn tí wá ń travel padà láti party yẹn bọ́ ṣe wá ń rí ambisa dọ́jì sí náà sọ pé ṣé ẹ̀yin eléré tán pèrè tán bá rí yín lásán àwọn bọ́ọ̀sì mi wá ń sọ pé kí la fẹ́ ṣe báyìí mo ní ẹbọ kan ò lè kọjá kù ni mo ṣáà gbowó lọ́wọ́ wọn bí mo yẹ kọ́kọ́ yọ síbẹ̀ mo lọ bá gbogbo eléré máa tó ń ṣe gbogbo eléré yẹn mo kọ́ lọ bá a sọ̀rọ̀ pé ẹ kú iṣẹ́ o kọkàn máa ní celebrant nǹkan ó ní wọ́n ṣe kúrò níbí nísìnyí ṣe fẹ́ rí wọn ni mo ní èmi leléré tí wọ́n pè ó ní ẹ̀yin ni ẹ ṣe kúrò níbi tẹ́ ti lọ ṣeré ibòmíì ẹ ṣe wà ń padà bọ̀ mo ní rárá kò rí bẹ́ẹ̀ o mo ní amísì róòdù ni o ẹmísì róòdù ẹ lè pè tó bá rí yín lásán mo ní kàn tiẹ̀ rí mi mo ní èmi gan fẹ́ rí wọn mo bá ní ó wá lóhun gan tó ń wá ẹ ti sanwó nù lára àwọn bọ́ọ̀sì mi dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ ti sanwó nù òun gan tí wọ́n wá pè ní létà wà tóun kó kíní gbogbo eléré wá òun pa 150 òun ti ká 150 ní tóun wá yìí nínú àwọn bọ́ọ̀sì mi wá káwọ́ mọ́rí wọn bẹ́ẹ̀ wọ́n wá ń sunkún pé èlò làwọn ìbá wa pa èmi fúnra mi omi lé sí mi lójú mo fakin gbé létà ṣá bí máà tí ó gba iṣẹ́ yẹn fún mi gangan ọba mi kábíyèsí ni ayẹ̀dẹ̀ ń sọ fún wọn pé ẹni kò disappoint àwọn rí báwọn ṣe wà lẹ́kọ̀ọ́ yẹn àwọn máa pè pé déètì báyìí ó máa arrange táwọn bá dé làwọn máa kówó ẹ̀ fún cash kò dẹ̀ disappoint àwọn rí òun gbaṣẹ́ méjì pé kóun sáré lọ ṣìkan àbí nǹkan kan bí máa yẹn ṣe wá rí mi nìyẹn máa yẹn wá pè mí wọ́n ní kábíyèsí wọn wá ní báwo ló ṣe jẹ́ mi wá ṣàlàyé fún wọn wọ́n ní àwọn arábì even pé máa ń lọ́ọ̀yà yẹn gan tóun gan bá tiẹ̀ fẹ́ ṣe sùúrù pé àwọn mọ̀lẹ́bí pé wàhálà ní tiwọn o gbà tí máa yẹn náà máa dé tí máa yẹn tiẹ̀ sọ pé òun dà náà òun dà mo lé mi rè sà bẹ́ẹ̀ lára mi ń gbọ̀n mo lé mi rè sà wọ́n bá ní mi délé tí wọ́n tẹ̀ ti rí mi yẹn àwọn mọ̀lẹ́bí àti wọ́n ti lọ station ibi tí máa yẹn tẹ̀ ti ní bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bá wọn ọlọ́pàá ṣe dé nìyẹn wọ́n náà fẹ́ rí mi ní station àwọn olórí ẹbí gbọ̀ngàn máa yẹn wá ní kò sí nǹkan tóun fẹ́ ṣe kí n máa tẹ̀lé wọn mo tún ṣe mo ní ó yá mo lè tẹ̀lé wọn nìyẹn àwọn bọ́ọ̀sì mi náà bá tún tẹ̀lé mi nígbà tá a débẹ̀ wọ́n wá ní ó yá kí n kọjá sẹ́yìn káńtà wọ́n wá ní kán gbogbo nínú wọn tó sọ pé ó yá àwọn bọ́ọ̀sì ẹ̀ rèé mo wá ní rárá èmi ni mo gbaṣẹ́ ẹ fi àwọn bọ́ọ̀sì mi sílẹ̀ mo lé mi mo gbaṣẹ́ mo bá jókòó sílẹ̀ wọ́n bá ṣàṣẹ gbèsè oríṣiríṣi sí mi lọ́rùn èló ni mo dẹ̀ gbaṣẹ́ yẹn gbà yẹn 40,000 wọ́n bá ṣẹ́ gbèsè sí mi lọ́rùn wọ́n ṣẹ́ 160 wọ́n bá ní irinṣẹ́ yìí kò ní kúrò ń bí báyìí mọ́tò yìí kò ní kúrò ń bí wọ́n wá ní at the end of the day ṣá wọ́n wá sọ pé ẹ tí ń bá wà ń bí báyìí náà owó ò lè yọ wọ́n jẹ́ kí n máa lọ ṣùgbọ́n irinṣẹ́ yìí àti mọ́tò yìí kò ní kúrò ń bí ìlú yẹn sí gbòòrò lásán bí téèyàn ti máa rí mọ́tò tó máa gbéyàn lọ bí téèyàn ń lọ ó fẹ́ẹ̀ tó láti bíbà sí Ìbàdàn bẹ́ẹ̀ mo sọ fún yín
afẹsẹ̀ rìn látàárọ̀ nǹkan bíi 5 la tó jáde síbi tí mọ́tò wà. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tẹ̀lé owó lọ́wọ́ nù wa pé nígbà tá a dé ìlú tí mọ́tò wà a ṣẹ̀ tún wá ń kọ̀nẹ́ẹ̀tì máwọn èèyàn a ṣẹ̀ gádà owó tá a fi kóra wa. nígbà mo tó san gbèsè yẹn. but 40,000 to 160. kí ló ṣẹlẹ̀? 160 wọ́n ní mo waste oúnjẹ àwọn gbogbo nǹkan táwọn ṣe gbogbo nǹkan táwọn ṣe mo bàjẹ́. lọ́dọ̀ kan ṣá ẹ ṣáà yanjú ẹ̀. mo sanwó ìgbà mo tó sanwó yẹn náà tó jẹ́ kí n gbé mọ́tò àti irinṣẹ́ onírinṣẹ́ tó ń ṣẹ́ gbèsè sí mi lọ́rùn oní jẹnẹrétọ̀ ń ṣẹ́ gbèsè sí mi lọ́rùn so gbogbo àwọn plate mo wá padà nígbà yẹn gbèsè yẹn ni mo fi ń sun. jẹ́ tí láwọn kan tó train lára yín náà táwọn náà ti ń dákọrin báyìí. dáadáa. bíi. ọmọ mi kan wà ní Ìkẹrẹ ultimate Adédayọ̀ òun náà ń kọ fújì ultimate ó ń kọ fújì. iṣẹ́ fújì ń gbà tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ń sìn kí lẹ rí sí. iṣẹ́ fújì nísìn iṣẹ́ fújì ó dáa nísìn gan iṣẹ́ fújì dáa lásìkò yìí gan torí pé ọ̀làjú ti wá wù ọ́ kò sí pé bóyá ẹ̀yin jẹ́ onífújì mo jẹ́ onífújì nísìn kájọ jókòó ká máa fojú ẹ̀gbẹ̀gbẹ̀ ká máa fi ṣọ́ra wa pé kó má lọ gbọ́n nǹkan sí mi lára àbí nǹkan kan kò sí ẹ̀ mọ́ nísìn àtijọ́ ń. ó wà tẹ́lẹ̀. tẹ́lẹ̀ yẹn téèyàn bá ń lọ agbo dì fún pádìgbà dídí kíní ni èèyàn máa múra bí pé ó lọ ojú ogun ni nígbà yẹn ogun gan ni but nísìnyí Ọlọ́run ti fi rọrùn sí owó everybody dẹ̀ ń lé nísìnyí. kí lẹ rí sáwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lágbolé fújì. ṣe ní lágbolé fújì nísìnyí ìyẹn ò tó pọ̀ kò sí bá a lè fẹ́rú ẹ̀ kù so ńgbà míì èèyàn máa sọ̀rọ̀ bó bá bí spirit yẹn bá ṣe gbé wá ó máa sọ ó yẹ kó rò lẹ́ẹ̀mejì pé nǹkan tí mo fẹ́ sọ yìí báwo ló ṣe máa rí létí àwọn èèyàn ọ̀tọ̀ at the same time tí ò bá tún lárò jinlẹ̀ á tún wò pé kò sọ̀rọ̀ ń bẹ̀ á kàn sọ nǹkan tó bá wù ú ọ̀tọ̀ àwọn èèyàn òun ò rò ẹni yẹn ò ní rò pé nǹkan tí mo sọ yìí ó lè di wàhálà o ọ̀tọ̀ àwọn èèyàn wọ́n bá ń fetí gbọ́ wọ́n bá fẹ́ lójú kọ́rẹ́ǹsì ni mi lè sọ pé irọ́ ló ń pa mi dẹ̀ lè sọ pé òótọ́ ló ń sọ torí pé kò sí bí èèyàn náà ṣe máa ṣe èèyàn máa ní mẹ́ńtọ̀ èèyàn máa ní èèyàn tí èèyàn wò àwòkọ́ṣe ẹ̀ èèyàn lè padà ń dá dúró fúnra rẹ̀ kó wà lórí ọwọ́ ẹ̀ àwọn bàbá wa máa ń pa òwe kan wọ́n ní ẹnu ọmọdé ò gba ìyá pàdé mọ́ ọ̀tọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wò yín káàkiri àgbáyé àwọn tó ti rí yín tipẹ́ tàbí àwọn tó fẹ́ pè yín fún òde eré kan àbí méjì. gbogbo ẹ̀yin tèmi pátápátá lábẹ́òkúta káàkiri nàìjíríà káàkiri àgbáyé èmi adétọ́lá àdùbí òdìyẹ president ni mò ń bá yín sọ̀rọ̀ nọ́mbà mi president of fuji ààrẹ ni. ẹ̀ńbáṣínà kan ní doyè ni. no ààrẹ tèmi state ni ààrẹ àgbáyé ni ṣínà kan. state ibo ni ti. Ondo state ni. ààrẹ onífújì Ondo. mi lè parẹ́. ó yá ẹ fún wọn ní nọ́mbà yín. 090 23 70 81 05 090 23 70 81 05. Aloma ló fún mi ní nọ́mbà yín. Aloma ṣẹ́wó. èèyàn ńlá. Aloma ni ó bá mi send nọ́mbà yín. Ẹ fún wa lórin ká máa káàdì ètò. Ugbọ́gbọ́ náà ugbọ́gbọ́ usọ́sọ́ náà usọ́sọ́ àní ugbọ́gbọ́ náà ugbọ́gbọ́ usọ́sọ́ náà usọ́sọ́. Lọ́ bá ń sọ nípa orin fújì táwọn ayé ń fọ́ fún lọ́wọ́ yìí má sọ̀rọ̀ jù má ṣiyèméjì o
ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún òdì yàdùbí lọmọ tó ń sọ ní gbòòrò àní kí ló wá kàn mí pẹ̀lú ohun tí ó kàn mí kí ló bá mi bá láti máa ṣàròyé ṣebí ìran ìbákà ló ní àròyé lẹ́yìn kí kọrin tó dùn kan bá mi lálùjọ sí káyé máa fẹ́ tèmi kí n tún máa ṣe mí sí àdùbí ó di ètàn wí ìbà onílòkòso mi lọ́wọ́ yìí mo ti dé àkùkọ bàbá mi láéláé láéláé àkùkọ bàbá mi láéláé o owó olóúnjẹ kì í jàgbàdo ẹ ṣá máa pè wá lóde kẹsì máa náwó eléré ńlá ni mi agbó ńlá ní kẹ máa pè mí sí owó ńlá ní kẹ máa fi pè mí agbó ńlá ní kẹ máa pè mí sí owó ńlá ní kẹ èmi kì í ṣọmọdé eléré mọ́ owó ńláńlá ní kẹ máa fi pè mí ẹ̀yin tèmi agbó ńlá ní kẹ máa mo fẹ́ kọrin d'Amẹ́ríkà sí ìlú London owó ńlá ní kẹ máa fi pè mí ẹ̀yin tèmi agbó ńlá ní kẹ máa pè mí sí. ẹ ṣé, thank you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.